Ẹ káàárọ̀, mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri ilẹ̀ Yorùbá. Mo kí wa káàkiri diaspora. Mo kí wa pé a kú oríire. A kú ìdùnnú, a kú ayọ̀. Ọ̀rọ̀ wa dayọ̀, ọ̀rọ̀ wa dídùn nílẹ̀ Yorùbá. Ọlọ́run ọba á bá wa ṣẹ́gun àwọn Boko Haram, àwọn Bandits, àwọn terrorists, àwọn panipani, panyapanya tí wọ́n fọ́nká sórí ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ tí wọ́n fọ́nká sí orílẹ̀-èdè yìí tó jẹ́ wípé wọ́n ń gbìyànjú láti mú àníyàn kan búburú ṣẹ tẹ́lẹ̀ ọba kò yẹ nígbà fún wọn. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún wa wípé bí nǹkan bá ṣe ń lọ, a ò ní jẹ́ kí ti yín ó di, a ò dẹ̀ ní jẹ́ kó fò yín ru. A kú oríire. Fídíò tá a fẹ́ wò yìí, fídíò yìí á tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí fún wa. Àṣé báyìí lójú olè rí, àṣé báyìí lójú òṣìkà. Ojú àwọn òṣìkà sì máa hàn ní pátápátá káàkiri nílẹ̀ Yorùbá. Ẹ rí wípé Boko Haram Bandits òkè ọya láti ń gbọ́ wọn tẹ́lẹ̀, ìgbọ́yà wọn dé middle belt. Wọ́n ti wọlé Yorùbá báyìí. Ẹ dẹ̀ rí pé wọ́n ti ń sọ̀rọ̀ káàkiri, pàápàá jùlọ Ọ̀yọ́ State. Wọ́n ti dé Kwara. Ẹ rí pé wọ́n ti wọlé tọ̀ wá, bọ̀ pẹ̀lú ògo tẹ́lọ́ọ̀ba a máa ṣẹ́gun wọn. Àwọn àṣírí kan mo fẹ́ fi hàn wá kí n tó tẹ̀síwájú. Mo kí ẹ̀yin bàbá wa orí adé ọrùn ìlẹ̀kẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Ọbẹ̀ látòrí bàbá wa onírìṣà káàkiri gbogbo àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá. Òkè pé àjíǹdẹ̀ra máa jẹ́. Adé apẹ́ lórí, ìlẹ̀kẹ̀ apẹ́ lọ́rùn, ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́, kánikẹ́sì àdọ́kìn. Àṣẹ apẹ́ lẹ́nu lọ́gbà. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò ní dàrú, gbọ́nmi sí omi òtó. Ọlọ́run bá fi sọ rẹ̀ sọ wa, a ò ní rí jẹ́ ẹ̀sìn, a ní rógun ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Àmì àṣẹ. Ọlọ́run ọba á gbé wa borí. Àṣírí wọn máa tú dálẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká sàmì àdúrà. Èmi ti sàmì tèmi, àmì àṣẹ. Àṣírí wọn máa tú gbẹ̀yìngbẹ̀yìn, nítorí wípé àwọn aṣebi, àwọn aṣèkà, àwọn tó wà nínú òkùnkùn tí wọ́n ń ta ọfà, tí wọ́n ń tàbọn sínú ìmọ́lẹ̀, Ọlọ́run bá fi àṣírí wọn hàn. Ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn Bandits ti ya wọlé Yorùbá. Wọ́n ti wọ Kwara, wọ́n ti wọ Èkìtì, wọ́n ti wọ Ọ̀yọ́ State. Ọlọ́run ọba á gbé wa borí wọn. Tàwọn Ọ̀yọ́ State yìí gangan mo fẹ́ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Àwọn fàwọn àṣírí kan hàn wá lórí tí ń lọ. Ẹ rí wípé àwọn èèyàn ń pariwo wípé ìdí tí a fi ń pa wá pọ̀ o. Ọlọ́run kó ṣàánú wa o. Pé ìdí tí a fi ń pa wá, tí a fi ń run wá, tí wọ́n ń dín wa kù, pé ó pọ̀ gan. Àkọ́kọ́, bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́ lè ní pé wọ́n fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè yìí di orílẹ̀-èdè mùsùlùmí. Tọ́lẹ̀ jẹ́ pé a ti gbá àwọn fídíò kan jáde, a ti gbá àwọn fọ́nrán kan jáde tí àwọn mùsùlùmí Yorùbá kan tí wọ́n ti ń fẹnu sọ jáde, tí wọ́n ń pa lówe fún wa wípé Muslim country ìlú orílẹ̀-èdè yìí, táwa dẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀. Kírísítẹ́nì wà ń bẹ̀, oníṣẹ̀ṣe wà ń bẹ̀, kì í ṣe mùsùlùmí nìkan ló ní orílẹ̀-èdè táwa yìí. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, a tún ń gbọ́ àlẹ́jẹ́ lè wípé nígbà ayé Jonathan tí Buhari tó gbàpò tí ń gbà yẹn tí wọ́n wá gbogbo ọ̀nà láti lé Jonathan kúrò, bọ̀ àníyàn wọn ni wípé àbí èròǹgbà ọkàn wọn àbí tí wọ́n rò ní wípé Jonathan ó nira láti lé kúrò lórí àlééfà, pé tó bá lọ wọlé padà, ẹ̀rí pòun pẹ̀lú Buhari náà sì jọ lékè tẹ́jọ́ ń fà. Tí Buhari ó bá fi lè lọ wọlé, a jẹ́ wípé òkú máa sùn rẹpẹtẹ. Àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ wípé torí rẹ̀ ní fi kó àwọn Bandits yìí wá, tí wọ́n kó wọn pamọ́ sínú igbó. Wípé tí Jonathan bá ilé wọlé o, tí wọ́n bá ilé ànọ́sẹ̀, gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́ lè, wọ́n máa pààyàn lọ ní láti fi ba ìjọba rẹ̀ jẹ́ pátápátá. Ó tún jẹ́ ẹ̀ta tó ń gbọ́.
a tún wù gbọ́ wípé gbogbo bí àwọn nǹkan tí nǹkan ilẹ̀ àlùmọ́nì àwọn mineral resources tí Ọlọ́run ṣe tó solo sínú ilẹ̀ gbogbo àwọn àdúgbò tó wà wípé máàpù rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn ọ̀gá ológun kan àwọn olóṣèlú kan àwọn ọmọ Nàìjíríà yìí kan tó jẹ́ aṣíwájú allegedly bá ṣe ń gbọ́ wọ́n wá ní wọ́n ti dá àwọn àárín yẹn mọ̀ gbogbo ibi tí àwọn nǹkan àlùmọ́nì tó máa wà nínú ilẹ̀ yẹn tó jẹ́ olówó iyebíye pé wọ́n ti dá gbogbo ẹ̀ mọ̀ nínú máàpù wọ́n láwọn rìtáyà military ń bẹ ńbẹ̀ wọ́n láwọn tí ó rìtáyà ń bẹ ńbẹ̀ wọ́n láwọn olóṣèlú ń bẹ ńbẹ̀ wọ́n láwọn ọba ń bẹ ńbẹ̀ allegedly bá ṣe ń gbọ́ gbogbo ẹ̀ nìyẹn wọ́n láwọn yìí ni wọ́n ń jí nǹkan àlùmọ́nì yìí wà láì fi ọwọ́ ìjọba sí táwọn ń wà fúnra wọn tí wọ́n dẹ̀ ń tà tá ń pinwó ibi táwọn àlùmọ́nì bá ti wá wà ibẹ̀ ni wọ́n ń kó àwọn Boko Haram yìí lọ láti pààyàn láti lé àwọn èèyàn kúrò ní ìlú yẹn láti lé àwọn èèyàn kúrò lágbègbè bẹ̀ so that ẹnikẹ́ni ò ní lè pariwo pélé orí ilẹ̀ àwọn wọn ti ń ṣe léyìí tàbí wípé àwọn lẹ́tọ̀ọ́ kan táwọn fẹ́ gbà tàbí pàápàá jùlọ kan ráṣìírí ti ń lọ ńbẹ̀ wọ́n pa àwọn èèyàn wọ́n lé wọn dànù so ẹ̀mí yìí ọjọ́ àwọn lójú dúkìá táwọn ń wá yẹn owó tí wọ́n fẹ́ sọdá yẹn ń ló mọmọ láyà tiwọn kò sí tọkàn pẹ̀lú ẹ̀mí ẹ dẹ̀ rí i pé bórílẹ̀-èdè yìí ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn o àwọn tá à ń wí yìí wọn ka ẹ̀mí kún o wọn ka yẹn kún o wọn ka èèyàn kún rárá dúkìá táwọn ń lé yẹn ọlá tí wọ́n ń lé ọ̀rọ̀ tí wọ́n ń lé yẹn lọ́kàn wọn ẹgbẹgbẹ̀rún ẹ̀mí ìbá àbọ̀ lórí ẹ̀ ẹ̀kẹta ní ẹ̀ ń sin báyìí dẹ́ a tún wù gbọ́ wípé wọ́n fẹ́ dín wa kù Ọlọ́run kó máa là wá o Ọlọ́run kó ṣọ́ wa o kó gbà wá ń bẹ̀ wípé ìran Yorùbá pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì wọ́n fẹ́ dín wa kù pátápátá so that ìran wọn nìkan ẹni ó pọ̀ dáadáa àwọn tó wá ṣẹ́kù láàrin wa wọ́n wà jẹ́ bí ẹrú ó jẹ́ oríṣiríṣi allegedly àwọn nǹkan tá à ń gbọ́ ó rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni Allahu alam Ọlọ́run bá nìkan ló máa ń tí ẹnìkan ò mọ̀ ó sì yá wọn tí ó yé ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń lọ lórí àwọn bandits ní Ọ̀yọ́ state ẹ rí i pé wọ́n ti ya wọ Ọ̀yọ́ state báyìí ẹ rí i pé wọ́n ti ya wọ Ọ̀yọ́ state wọ́n ti ya wọ Ọ̀yọ́ state tó dẹ̀ wá jẹ́ wípé wọ́n kọ lẹ́tà kan kó tó di pé wọ́n kọ lẹ́tà ẹ rí i pé wọ́n ní a lọ ìlú kan bóyá ọlọ́kà bí nǹkan kan ẹ rí i pé wọ́n pa kìnnìkan park national park bóyá bíi tí zoo àbí nǹkan kan àbí àwọn igbó tó máa ń dá sí tíjọba máa ń dá sí fún díkà àbí kejì wọ́n ní wọ́n lọ bẹ̀ wọ́n pa gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀ wọ́n gba gbogbo nǹkan ìjà wọn lọ gbogbo nǹkan ìjà wọn pátápátá ni ẹni kó lọ ẹwà nìyẹn o then àwọn èèyàn wá ń fura wípé kí ló dé ẹ dẹ̀ rí wípé kó tó di tàsùkò àwọn bandits yìí ẹ jẹ́ ká rán wa létí kò tí ì pẹ́ kò tí ì jìnnà tí wọ́n ní àdó olóró kan bú gbàhàm nílùú Ìbàdàn wọ́n dárúkọ àdúgbò yẹn tí aládò olóró yẹn bú wípé ọba ilé jẹ́ ọba dúkìá jẹ́ kódà bá a ṣe gbọ́ bẹ́ẹ̀ ni pọ́ pa àwọn èèyàn bó sàmìyàn léṣe gan tí wọ́n á padà ṣèwádìí bọ̀ tí wọ́n ní wípé àwọn kan ń wa kùsà níbẹ̀ dẹ̀ láwọn ilé tí wọ́n á kó àwọn bọ́ǹbù tí wọ́n fi ń ṣiṣẹ́ yẹn tí wọ́n fi ń wúlẹ̀ yẹn àwọn ibi tí wọ́n á kó wọn sí yẹn wọ́n níbẹ̀ ni ooru ti mú àwọn bọ́ǹbù yẹn allegedly báwa ṣe ń gbọ́ kó tó di pé wọ́n ń dáhùn kẹ̀m tí wọ́n han gbogbo àdúgbò yẹn lé mọ̀ kódà ẹ má jẹ́ kọ́tà yìí wọ́n ní kì í ṣe ọṣẹ kékeré ẹnẹ àwọn èèyàn wá ń pariwo wípé báwo làwọn èèyàn ṣe lè máa wa kùsà nínú Ìbàdàn tàbí lágbègbè Ìbàdàn tàbí lọ́yọ́ state tíjọba gangan ò ní mọ̀ mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tí gómìnà wa ọlọ́láwọ ẹni ńlá wa bàbá wa Ṣèyí Mákindé tí wọn ò ní mọ̀ rárá tí wọn ò ní mọ̀ tí ń lọ sóde rọrùn bẹ́ẹ̀ so ṣeé ṣe àwọn èèyàn ń pariwo àwọn ẹni kò sí ní tí ó lè ṣẹlẹ̀ ń sìn àwọn kan ń péjọba mọ̀ sí àwọn kan ń péjọba ọmọ sí allegedly bá ṣe ń gbọ́ nìyẹn o àwọn kan ń péjọba ọmọ àbíjọba bá mọ̀ yóò mú wọn àwọn kan níjọba gangan ní ṣe àwọn kan láwọn alágbára ní tágbára ìjọba ọ̀ká oríṣiríṣi òní à ń gbọ́ tọ́lẹ̀ jẹ́ wípé àwa ń gbà ládùúrà wípé
kọ́lọ́n kó fojú àwọn aṣebi hàn kọ́lọ́n kó fojú àwọn ìkà hàn ṣùgbọ́n báyìí mo fẹ́ já wa tán mo fẹ́ gbé wa débẹ̀ mo fẹ́ mú wa rẹ̀ mo fẹ́ ká rí àwọn àṣírí ẹ rí i pé bandits mo sọ síwájú sí pé wọ́n ti ya wọ̀lú Ọ̀yọ́ wọ́n ti ya wọ̀yọ́ state kódà wọ́n ní wọ́n ti pọ̀ gan olóògbé aborí wọn wá ní bí ọba nídìí obìnrin kì í jẹ́ kó mọ́ lù iṣẹ́ kan kì í sì ṣe lásán wọ́n wá pariwo pé ó nídìí tó fà á ó nídìí kódà àṣírí àwọn nǹkan ti tú báyìí kí wọ́n máa pe orúkọ wọn kí wọ́n máa ṣèwádìí wọn jáde lókù báyìí Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n láti rí ohun tó ń lọ láti rí ohun gbogbo mo fẹ́ ká farabalẹ̀ ká tó tẹ̀síwájú mo kí gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe mo kó nílé mo kí àlejò káàkiri ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ mo kí àwọn ọmọ Yorùbá tá wà nílé tá wà lórílẹ̀‐èdè yìí mo kí gbogbo àwọn ọmọ Yorùbá tá wà ní diaspora ilé wọn wa kò ní bàjẹ́ ìjẹ̀bi wa kò ní nira kò ní le jù báyìí lọ o pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn eléyìí kọ́ dẹ̀ ni pẹ̀lú ògo tọ́lọ́run ọba kí lu túbà kó tùsẹ́ káráyè gba Yorùbá ní ṣàwọ́rọ́wọ́ kápò inú wàdà inú làásìgbò yé àmì àṣẹ. mo fẹ́ ká tẹ̀lé mi ṣùgbọ́n ká tó tẹ̀lé mi àwa tá a ti ń wo fọ́nrán bọ̀ tá a ti subscribe pẹ̀lú àwọn olóríire alálùbáríkà èèyàn tá a ti ń wo fọ́nrán bọ̀ tá a ti subscribe pẹ̀lú àwa tá a ṣẹ̀ṣẹ̀ rí olóríire alálùbáríkà tá a ṣẹ̀ bá fídíò yìí pàdé ẹ jẹ́ ká wò sẹ̀rẹ̀ fídíò yìí pátápátá lọ́wọ́ ọ̀tún a rí nísàlẹ̀ tí wọ́n kọ subscribe sí SUBSCRIBE subscribe ẹ jẹ́ ká fi ká tẹ̀ lórí yóò padà yóò di subscribe SUBSCRIBED yóò gbé dísẹ́yìn yóò àgbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ aago yẹn ò nírù ẹ fọwọ́ tẹ aago yẹn á yí padà á di aago mẹ́ta wá tò wá látòkè wá sálẹ̀ ìṣiṣẹ́ kọjọ́ ọ̀tún fóònù yín ìṣiṣẹ́ kọjọ́ wà láàfíà ẹ fọwọ́ tẹ̀ yìí tó wà lókè pátápátá tí wọ́n kọ́nú rẹ̀ ní dúdú tàbí funfun wọ́n kọ AWS ẹgbẹ́ rẹ̀ òun gan ni káfíkà tẹ̀ á ti subscribe nìyẹn o a lè ti gba notification nìyẹn ní kété táwọn fúnra wa bá ti ń jáde tá à ń gbé ṣọ́ọ̀tì jáde tá à ń gbé fídíò jáde tá a bá wà lórí live ẹ̀yin ló máa jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa rí àwọn fídíò wa wò tó kọ́kọ́ máa rí wa lórí live ó yá ẹ jẹ́ ká subscribe àkó àbọ̀ mo á fẹ́ ká tẹ̀lé mi ká lọ o gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ fún wa wípé ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ̀dẹ̀ má jẹ́ ká fò gbogbo ẹni bá ti fò síwájú tọ́bẹ́ síwájú gíjà ọkàn wòran lásán ni kò mọ̀ túmọ̀ fídíò yìí ẹ ó gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ ó rí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí àwọn àwọn oníwà kùsà wa ṣèjọba ní ń wà ní sáwọn ọba ní sáràlú ní ń wà ní sáwọn olè ní sáwọn bandits ní kí ni ẹ dàpọ̀ pẹ̀lú àwọn bandits kí ló dé tí bandits fi ya wọ Ọ̀yọ́ state. jìnnìjìnnì kò lẹ o nílùú Ìkòyí ilé nípínlẹ̀ Ọ̀yọ́ o bí àwọn bandits bí wọ́n ṣe kọ̀wé tí wọ́n kọ lẹ́tà sáwọn aráàlú Ìkòyí ilé tí wọ́n ní kí wọ́n gbáradì o àwọn ń bọ̀ wọ́n gbúrú àwọn gbọ̀ngàn sì sọ lọ́jọ́ táwọn bá wá fẹ́ ṣèkọlù nílùú Ìkòyí ilé ẹ̀yin èèyàn ṣé nǹkan ò dé báyìí bandit ti wojúmọ́ pínlẹ̀ Ọ̀yọ́ o gbogbo àwọn èèyàn tí ń bẹ nílùú Ìkòyí wọ́n ń gbọ̀n jìnnìjìnnì ní o ìbẹ̀rù bójó làwọn èèyàn fi ń gbénú ìlú ṣùgbọ́n àwọn ọlọ́pàá sọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò sọ̀rọ̀ kí ni wọ́n sọ ta ló mú lẹ́tà wá bóò ni wọ́n ṣe rí lẹ́tà ibo ni wọ́n ti rí lẹ́tà táwọn bandit kọ ẹ̀yin èèyàn ìkànnì Arabamọ̀rẹ́ ibi tá a ti ń fún yín láwọn ọ́pdéètì tó jẹ́ òtítọ́ àti yìí tó jẹ́ òdodo ẹ máa pín lógúnlógún o ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n o ó mà lágbára jìnnìjìnnì ló mà bólẹ̀ o nílùú Ìkòyí ilé nípínlẹ̀ Ọ̀yọ́ o látàrí ìwé kan tí wọ́n rí o kódà ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rí ìwé ọ̀hún o wọ́n kọ lédè Yorùbá wọ́n sì kọ lédè Èbó níbi tí àwọn bandits afẹ̀míṣòfò ayálé ẹni pani jínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n ti kọ lẹ́tà sí ìlú tí a ń pè ní Ìkòyí ilé o ní oríire lókù gọ́ọ̀mẹ̀ntì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá gbàgbé kòpẹ́kòpẹ́ yìí oríire yìí náà làwọn bandits ni wọ́n ti lọ pa àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó 5 tí wọ́n pa nípa àfọnáfọ́sù o ìlú Ìkòyí ilé ni wọ́n tún wá kọ lẹ́tà sí báyìí látàrí ìwé ọ̀hún eléyìí gangan ló dá ìbẹ̀rùbojo lẹ̀ o nílùú Ìkòyí ilé tó fi di pé gbogbo àwọn èèyàn wọ́n kẹ́mi sókè o kódà ìwé ọ̀hún ni wọ́n ní wájú ilé táwọn èèyàn ń gbé ni wọ́n ti rí o kódà kì í ṣe ibìkan ni wọ́n sì ti rí ìwé ọ̀hún èyí tí wọ́n ní wọ́n kọ lédè Yorùbá àti èdè òyìnbó kódà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà ti sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ yìí wọ́n ní tòótọ́ ni o ìwé ọ̀hún gan àwọn ti rí kódà
iṣẹ́ ìwádìí tó lágbára ó sì ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ lẹ́tà èyí tí wọ́n ní wọ́n rí o nílùú Ìkòyí ilé pé àwọn bandits wọ́n kọ o pé àwọn ń bọ̀ o pé ìlú Ìkòyí ilé ó gbà o kódà Tuesday 20 nínú oṣù kínní ọdún 2026 tá a wà yìí ni wọ́n ní àwọn ń bọ̀ láti wá ṣe àkọlù sí ìlú ọ̀hún o nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí aláwọ̀ ọlọ́pàá wọ́n ti mú ẹni tí ó rí lẹ́tà ọ̀hún o wọ́n ti pè sọ́dọ̀ o tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kódà wọ́n ní lẹ́tà ọ̀hún èyí tí wọ́n fi Yorùbá kọ wọ́n kọ sí ìsàlẹ̀ rẹ̀ pé láti ọ̀dọ̀ Bandits làwọn ti kọ lẹ́tà ọ̀hún tó lè jẹ́ wípé eléyìí ó ti dá nǹkan lẹ̀ o nílùú Ìkòyí ilé. mo kí gbogbo ẹ bàbá mi mo kí gbogbo ẹ màmá mi gbogbo àmọ́ Yorùbá lápapọ̀ Ọlọ́run á kó wa yọ Ọlọ́run á gbé wa borí mo rò pé náà la fetí gbọ́ yẹn ọ̀rọ̀ tó wà lẹ́yìn yóò kì í ṣe kékeré o pẹ̀lú ògo t'Ọlọ́run a máa borí kí ló fa bandits gangan ẹ rí i pé láti ṣàlàyé síwájú yẹn bọ̀ nísìnyí tá a bá wá gbé yẹ̀wò dáadáa wọ́n ní nǹkan àlùmọ́nì ni wọ́n fi ń wà o àṣírí rẹ̀ gangan ibo ni wọ́n ti ń wà á báwo làwọn èèyàn ṣe mọ̀ báwo làwọn agbófinró ṣe mọ̀ àwọn òwò ló ta wọ́n lólongó báwo wọ́n ṣe rí wọn àwọn òwò ni wọ́n rí mú ìjẹ́ wọ́n rí mú àbí wọn ò rí mú lára wọn. ẹ farabalẹ̀ lórí fídíò yìí o a ó gbádùn ẹ̀ a máa mú wá lẹ́sẹẹsẹ fún yín ká má fò ká má tọ́ lọ kẹ́jẹ́kẹ́jẹ́ a ó rà sírí ohun tó ń ṣẹlẹ̀ gangan ní Ọ̀yọ́ State là ń sọ àgbé state mi náà bọ̀ wá. èyí tí wọ́n sì fi èdè ìbò tí wọ́n fi kọ́ wọ́n ní bí wọ́n ti kọ́ bẹ́ẹ̀ náà ni wípé ó lágbára o pé intimidation tí wọ́n ń intimidate àwọn aráàlú Ìkòyí ilé pé ó lágbára o kódà wọ́n ní wọ́n máa kọ́ bẹ́ẹ̀ gbàgàdàgbàgàdà káwọn aráàlú ṣẹ́ ká máa retí àwọn pé wọ́n gbà nílùú Ìkòyí ilé ṣùgbọ́n bí lẹ́tà ọ̀hún ṣe jẹ́ ẹni tó kọ́ ibo ni lẹ́tà ti wá àwọn òwò gan ló kọ́ kí ni ìdí tí wọ́n fi kọ́ gbogbo ìbéèrè yìí ni wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ti ń ṣe investigation tó lágbára lórí ọ̀rọ̀ wípé wọ́n ó sì túṣu désàlẹ̀ kòkò lórí lẹ́tà ọ̀hún o pé ọlọ́pàá ò kàn ní fojú lásán kí wọ́n fi wo lẹ́tà ọ̀hún eléyìí gangan ló mú kí ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn DSP Ọláyínká Ayéládé tó náà sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé tòótọ́ ni ọ̀rọ̀ ọ̀hún pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó lágbára o láti mọ bí ibi tí lẹ́tà náà ti wá àtàwọn tó wà nídìí lẹ́tà ìdàlúrú ìdáyàjáni ìkọlù tí wọ́n kọ sílùú Ìkòyí ọ̀hún bí wọ́n sì ṣe ń fọ̀rọ̀ wá ẹni tó rí lẹ́tà wò wọ́n ní gbogbo wọn náà ni wọ́n ti pè sọ́dọ̀ tí wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lẹ́yọ kọ̀ọ̀kan báyìí àwọn ọlọ́pàá náà sì sọ pé lẹ́tà ti dọ́wọ́ àwọn wípé àwọn suspected bandits pé ni wọ́n dàbí pé wọ́n kọ lẹ́tà yìí o ṣùgbọ́n àwọn tí ń ṣiṣẹ́ lórí ẹ̀ o ní gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ọlọ́pàá èyí tí wọ́n sọ o. látàrí lẹ́tà yìí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti dá àwọn ọlọ́pàá àwọn ẹlẹ́ṣọ́ ààbò lóríṣiríṣi ni wọ́n ti dà sí gbòòrò ní gbogbo agbègbè ibi tí wọ́n ti rí lẹ́tà àti gbogbo àwọn ìlú tó yí gbogbo ìlú Ìkòyí ilé tó yí ká o wọ́n ní àwọn tactical team àwọn intelligence department lóríṣiríṣi àwọn operative tó lágbára tí wọ́n sì ń ṣe ìwádìí tó lágbára wọ́n ní wọ́n ti dà wọ́n ta kódà wọ́n ní wọ́n ń patrol 24/7 ni wọ́n sì ń ṣe stop and search pé bẹ́ẹ̀ bá ṣe ń lọ wọ́n ó yẹ gbogbo ara rẹ wọ́n ó yẹ wò ntọ́rọ̀ ibi tó dé nìyẹn o nípínlẹ̀ Ọ̀yọ́ kọ́lọ́n kókó wa yọ kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ bandits bí eré bí àwàdà bandits wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tún kọ lẹ́tà níbi àyákò wọ́n dé wọ́n tún halẹ̀ máràlú sẹ́rí pé nǹkan ti dé kọ́lọ́n kó mọ̀ kó wa yọ ni gbogbo ẹ̀yin aráàlú ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́rí wípé ojú lalákàn fi ń sọ́rí báyìí ọjọ́ wo sì rèé táwọn kiri burúkú yìí tí wọ́n wá ṣàkọlù tí wọ́n pa àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń sọ́gbó márùn-ún tẹ́ bá rí bí wọ́n ṣe pa wọ́n tún jó àwọn nǹkan mọ́ lẹ́nu wọn kẹ́ lè mọ̀ bí tí àwọn pípù yìí wọ́n ní plan wọn o the same local government tí wọ́n wá àtàkì tí wọ́n ti pa àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ibẹ̀ náà ni the same local government náà ni wọ́n tó kọ lẹ́tà sí inú ìlú kan yìí tó jẹ́ pé under local government kan ní gbogbo wọn jọ wà ni wọ́n kọ lẹ́tà sí ṣé tí wọ́n á rí báyìí wípé ikú tí ń pojú bẹ́ẹ̀ ni
òwe ní pa fún ni ìyẹn ni pé gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá èmi lọ́ṣun ní èmi Èkìtì ní èmi Oǹdó ní èmi Ògùn ní èmi ní ìpínlẹ̀ Èkó ní everybody ò gbọ́dọ̀ sùn báyìí a gbọ́dọ̀ mú ètò ààbò kó lè dẹ̀yìndẹ̀yìn gbẹ́yìn ẹ pé fọ́nrán yìí kó bọ́nú ayé o lágbára Ọlọ́run yóò gbàgbára lọ́wọ́ àwọn báńdíìtì àtàkùn wọn ò sì ní rí wa wọn ò ní sí rí wa ṣe níjàmbá láṣẹ Ìdùmarè ẹ wo ìlérí tiwa là ń múṣẹ o pé àníjẹ́kẹ́ tiwa ó di sí gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa bá a ṣe rí rèé lásán sọ wípé ká mú wá fẹ̀yìn èèyàn wa pé eléyìí kò ṣeé dúró wò lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dàrú gbogbo tó bá dúró pé kílẹ̀ Yorùbá ó dàrú àtẹ̀rì lọ́lọ́run ọba mi yóò bá fi gbogbo wọn ṣe ẹ ṣeun tẹ̀ ń wò wá. ṣé ẹ rí mo tó fẹ́ kí nǹkan kan kó yé wa àṣírí wọn á tú o ẹ jẹ́ ká fọ́lọ̀ fídíò yìí a ó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí n tó mú wọn tí wọ́n wọ̀lú wá tá ń pa àwọn èèyàn tá tó ń kọ lẹ́tà tá ń dókòkò ẹ rí wípé ejò lọ́wọ́ nú wíwá àwọn wá sórílẹ̀-èdè yẹ rí pé ejò lọ́wọ́ nú ara àwọn tó wà níjọba gẹ́gẹ́ bá ti ń gbọ́ àlẹ́jẹ́ lè ara wa náà wà lára wọn aláwọn ní ń ṣalátìlẹ́yìn àṣírí gbogbo wọn á tú kalẹ̀ pàápàá jùlọ àwọn tó ra ọwọ́ tilẹ̀ sílẹ̀ tí ò báyìí pẹ̀lú ògo tọlọ́ba láìpẹ́ láì jìnnà a ó rà àṣírí gbogbo ẹ̀ níbi fídíò yìí àwọn àṣírí ńlá kan tú sí wa lọ tí mo fẹ́ kí gbogbo aká fojú rí ká fi etí wa gbọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú. DSS wọ́n ṣe iṣẹ́ kan tó lágbára nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe rí iṣẹ́ tí wọ́n ṣe yìí àwọn tí wọ́n lọ ń jí ẹ má rí pé mo ṣètò kan ṣé ìjẹta kọ́ nìyẹn àbánà bí tí mo ti ń ṣàlàyé fún wa wípé àwọn èèyàn kan tí wọ́n ń jí wọn ní ilẹ̀ wà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn bandits. ẹ ti gbọ́. now mo fẹ́ fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ lénìí torí àwọn àjọ DSS mọ́tò ńláńlá 12 tí wọ́n fi jí àwọn lithium tí wọ́n ti lọ jí wà ní Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run mọ̀ bóyá intelligence yẹn ṣe tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n track wọn down Ìlọrin ni wọ́n ti arrest gbogbo wọn. báwo ló ṣe jẹ́ ṣé ẹ mọ̀ wípé àwọn ẹ má bínú o ẹ rí i pé mo fi ń sọ fún wa pé fídíò yìí ẹ má jẹ́ ká fò rárá àdéhùn tá a ti ṣe àmọ́ mú un ṣẹ lọ ni gbogbo bí a bá ti rí pé òtítọ́ àtòdodo bá wà á mọ̀ fà ọ́ jáde fún wa táwọn sì mọ̀ ẹ̀dá fi kíbi ká subscribe ká dẹ̀ tẹ notification button ní kí táwọn fúnra bá ti ń jáde ẹ ní wá kẹ tó máa rí a máa wá sọ́dọ̀ yín straight away bẹ́ẹ̀ ni ẹ tẹ̀lé fídíò yìí ẹ ó rà àṣírí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ bá gbogbo wọn pátápátá ẹ tẹ̀lé mi ká lọ. fẹ́ẹ̀mù kan wọ́n gbé rìpọ́ọ̀tù kan síta wípé báwọn báńdíìtì ṣe ń ṣàkọlù nípínlẹ̀ Ọ̀yọ́ ìgẹ́tà síbi tí mo ṣe pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn gómìnà Mákindé wípé wọ́n lè sọ fún mi pé ẹ̀yin gẹ́gẹ́ bí chief security of your state pé àwọn kan wá wọ́n ń jí wọn àlùmọ́ọ́nì ilẹ̀ wá ní mọ̀ wọ́n. àjọ DSS wọ́n ti arrest àwọn mọ́tò ńlá àwọn lọ́ọ̀rì ńláńlá 12 tí wọ́n ti kó kódà Ìlọrin ni wọ́n ti mú wọn ọ̀nà wo ni wọ́n gbà bóun ni wọ́n ṣe rìnrìn yẹn tí wọ́n fi rí wọn arrest ẹ̀yin èèyàn máa gbé yín débẹ̀ live and direct ìkànnì Araba ni. ẹ máa rí pé gbà tí ààrẹ Donald Trump tó kọ́kọ́ dé tó kọ́kọ́ mẹ́nu kan ọ̀rọ̀ Nàìjíríà wípé àwọn ń bọ̀ wá Nàìjíríà wípé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ẹ máa rí pé nǹkan tó kọ́kọ́ sọ nìyẹn. Before then ó kọ́kọ́ declare Nigeria as a country of particular concern kó tó wá ṣẹ̀ṣẹ̀ sọ wípé ó ṣeé ṣe kí military àwọn kí wọ́n gbóni wọlé láti wá máa pa àwọn terrorists ní bẹ́ẹ̀ Nàìjíríà lẹ́yìn ìgbà yẹn ẹ máa rí pé ìjọba Nàìjíríà ń gbọ̀n jẹnẹjẹnẹ gbogbo wọn ń sá kólóbá kiri àṣírí padà tú kí làṣírí tó tú wọ́n níjọba Nàìjíríà wọ́n lọ gba àwọn iléeṣẹ́ kan tí wọ́n máa ń lọ́bì ìlọ́bì firm kí wọ́n ní wọ́n kàn lọ ṣe wọ́n ní kàn lọ́ bá wọn kàn wá àwọn tí ó lọ bá wọn so mọ́ ààrẹ Donald Trump kàn mọ́ bá wọn ṣàlàyé fún Trump wípé ọ̀rọ̀ tẹ́ ló ń ṣẹlẹ̀ Nàìjíríà kò rí bẹ́ẹ̀ bóòlù àṣírí sí tú èló ní owó tí Nàìjíríà ti ná millions of dollars ẹ máa gbọ́ wọlé lẹ́nìí ètò yìí láti ń fún èèyàn ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ mọ̀ ní Nàìjíríà kò ń ṣẹlẹ̀ àwọn ọ̀dẹ̀ gbìyànjú bàbá ṣe ń rí wọn ká máa fi tó yín létí torí ìlérí táwa ṣe nìyẹn wípé àníyàn kí ti yín ó di bẹ́ẹ̀ láti ní jẹ́ kí ojú yín ó fọ́ sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. now
ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa náà ní kẹ́ bá wa pín ẹ ṣí àẹ kó lè kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káwọn èèyàn lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlú téèyàn bá wà nínú ayé tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọlọ́mọdé yẹn ló kù nígbà tó ti wà láàyè now láì dènà pẹ̀lú láì waste time wa ẹ jẹ́ kí n lọ sórí ètò straight ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí Trump wọ́n ní Nàìjíríà lọ bẹ lọ fẹ́ẹ̀mù kan iléeṣẹ́ kan wọ́n ní iléeṣẹ́ yẹn ní tí wọ́n gbé lọ́wọ́ ní tiwọn iṣẹ́ táwọn ń ṣe ni wípé wọ́n ní àwọn èèyàn tó jẹ́ Republican ṣe mọ̀ pé ẹgbẹ́ òṣèlú Republican ni Donald Trump ti jáde wá wọ́n wá ní iléeṣẹ́ tí wọ́n lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó lè dé Nàìjíríà lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ allegedly bí wọ́n èròyìn tó gbé jáde bó ṣe gbé jáde wọ́n ní iléeṣẹ́ yẹn wọ́n mọ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n close mọ́ Trump tí wọ́n lè bá Trump sọ̀rọ̀ tí wọ́n lè convince Trump òun ló wá jẹ́ kí iléeṣẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ìjọba Nàìjíríà kí wọ́n lọ bá iléeṣẹ́ yẹn kí lorúkọ iléeṣẹ́ yìí yẹn súnmọ́ bíi mẹ́wàá ń ṣẹlẹ̀ ṣẹ́rí lọ́rọ̀ lùí lọ́rọ̀ ilé ayé má ṣe ní mọ́mọ́ o. bẹ́ẹ̀ ni o. ọlọ́gbọ́n ìgbà tí mo tún gbọ́ ilé ìbò tó fọ́. máa ń ru lóògùn ẹrù. gbàrà tí ààrẹ Donald Trump tó sọ̀rọ̀ ńgbà yẹn tó declare Nigeria as a country of particular concern kò pẹ́ ló sáré announce wípé Nàìjíríà ẹ máa retí òun àwọn ọmọ ológun máa wọlé wá bọ́ǹbù everywhere dànù àwọn máa pé tí Nàìjíríà ò bá ti lè gbégbèsè akórí mẹ́mbà nígbà yẹn pé tí Nàìjíríà ò bá ti lè gbégbèsè bẹ́ẹ̀ kíákíá kí wọ́n tètè yanjú àwọn kìíní wípé àwọn máa wá fúnra wọn àwọn wá yanjú wọn fúnra wọn ìgbà yẹn nìjọba ṣe ń sá kolóbákolóbá kiri now lẹ́yìn kolóbákolóbá they are now looking for a way according to reports wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lọ bá ilé-iṣẹ́ kan iléeṣẹ́ yẹn òní wọ́n pè ní DCI group iléeṣẹ́ yẹn ó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà Washington ibẹ̀ ni wọ́n wà ní tí àwọn ń ṣe níbi public affairs and lobby firm níléeṣẹ́ yẹn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú àti pé kábàá yìí ń lọ́bẹ̀ oyà nǹkan kan wà tẹ́fẹ́ ṣe lẹ́yìn òmùgbọ́n tẹ́ máa gbà àwọn máa gbà according to this report wọ́n láwọn iléeṣẹ́ yìí wọ́n mọ àwọn èèyàn ńlá mọ́ Donald Trump àwọn tó jẹ́ Republican pé ẹ lọ bá Donald Trump sọ̀rọ̀ ẹ bá wa gbé ẹ bá wa convince Trump ìjọba ń ṣiṣẹ́ wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ iléeṣẹ́ yẹn nígbà tí wọ́n dẹ̀ agree wọn ni wípé $9 million. ẹgbẹ́ owó jẹ́ agree ọ tẹ̀bí rẹ̀ ń pa wá. $9 million is not a small money but oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń jáde tí wọ́n ń takú ìjọba Nàìjíríà bí wọ́n ṣe ń takú ààrẹ Tinubu ni wọ́n ń takú ìjọba wípé ṣé ẹ rí pé ìjọba yìí aláìṣòtítọ́ ni wọ́n. wípé tó wáyé pé ìjọba ń ṣe ń tó tọ́ do they really need anybody. wọ́n ẹ̀ṣẹ̀ lọ́mọ bá fẹ́ẹ̀mù kan pé ẹ lọ kọ́ ikú wọn bá wọn lọ́bì lọ́dọ̀ ààrẹ Amẹ́ríkà. ẹ̀ẹ́dẹ̀ẹ́dì gbogbo rẹ̀ yẹn ẹni tó jẹ́ National Security Adviser Nuru Ribadu bó ṣe ń pòrí Amẹ́ríkà ló ń lọ lọ́sàn-án lọ tó fi wá di wípé àwọn tí wọ́n jẹ́ Congress member Amẹ́ríkà wọ́n padà wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n lọ play náà gbogbo àwọn bẹ̀rẹ̀ tí wọ́n lọ check ibẹ̀ wò kó tó di wípé lẹ́yìn ọ̀rẹ́yìn kárẹ̀ Trump kó tó wá ṣẹ̀ṣẹ̀ wá ju bọ́ọ̀mù tí wọ́n jù lálẹ́ àìsùn ọdún Kérésìmesì. now iṣẹ́ tí wọ́n gbélé company yẹn lọ́wọ́ ó dàbí bó ló jẹ́ kí Donald Trump relax díẹ̀ you know Donald Trump ara ẹ̀ ò balẹ̀ tó gbogbo yẹn tó bá ti lè sọ̀rọ̀ bó ti sọ ẹ̀ mọ̀ káwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń takú Donald Trump àtẹ́bàdàwò Donald Trump bí mi ṣe wò lórí òyìnbó yé tèmi ó jẹ́ èèyàn kan tó yẹ pé bọ́rọ̀ bá ṣe rí ló máa sọ he doesn't care whether you like him or you don't like him nǹkan tó sọ àbẹ́ like a personality àbẹ́ like ẹ̀ n tó ń bá rí tiẹ̀ ló máa sọ. now iṣẹ́ tí wọ́n gbé fún lọ bí fẹ̀mù yẹn ó dàbí pé wọ́n rí sẹ́yìn jẹ́ torí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ rí ẹ máa rí pé gbàtí Nuru Ribadu National Security Adviser tó ń pòrí bẹ́ẹ̀ ẹ pọ́rọ̀ yẹn ṣe kí ni wọ́n kà mọ̀rọ̀ yẹn díẹ̀ kó tó wá di pé wọ́n wá padà agree wípé what they need from American government ni wípé kí wọ́n máa supply àwọn ní àwọn nǹkan ìjà ogun tí wọ́n lè lò àwọn nǹkan ìjà ogun ìgbàlódé tí wọ́n á lò táwọn fi lè ṣẹ́gun àti kí wọ́n máa share intelligence fáwọn
intelligence sharing ó dà pé òní kìíní yẹn ṣùgbọ́n nígbà tí ò tẹ́ Donald Trump lọ́rùn ó dà pé ní Donald Trump ló kọ́ gbégbé sẹ́yìn ẹ bá dẹ̀ tún wò recently bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ bí méjì sẹ́yìn ó sì sọ̀rọ̀ wípé anytime from now àwọn ọmọ ológun ń sì máa gborí wọlé wọ́n sì lè gborí wọlé pé nǹkan tó ń ṣe rí kò tí ì ṣe kíni kò tí ì tẹ́ lọ́rùn tó. Now ìbéèrè tá a máa wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọba according to this report ìwé ìròyìn kan ló gbé jáde kódà wọ́n ní iléeṣẹ́ amòfin kan tí wọ́n pè ní Astan Legal tó wà ní Kaduna wọ́n ló represent orílẹ̀-èdè Nàìjíríà àti National Security Adviser pẹ̀lú iléeṣẹ́ yìí ìwé kan wá jáde ta tó wá jẹ́ kí gbogbo àṣírí kó tú fáyé wọ́n ní dọ́kúmẹ́ǹtì yẹn filed with the U.S. Department of Justice show that the DCI group, a Washington-based public affairs and lobbying firm, was contracted to engage U.S. officials on Nigerian counterterrorism efforts and its handling of religiously motivated violence. Iṣẹ́ tí wọ́n gbélé ilé iṣẹ́ yẹn tí wọ́n gbélé wọn lọ́wọ́ ni ẹgbẹ́ kọ́mọ̀ báwọn ṣàlàyé fún Trump o kódà nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. The financial disclosure also showed that Nigeria has already paid $4.5 million as an advance retainer, with the total value of the contract set at $9 million. The agreement provides for a monthly fees of $750,000, covering professional service and related expenses. The hiring of the lobbying firm comes against the backdrop of renewed U.S. attention to reports of killings of Christians in Nigeria. In October, President Donald Trump redesignated Nigeria as a country of particular concern. Àwọn nǹkan tí mo ti ṣàlàyé síwájú fẹ́yìn yẹn náà ni. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn ẹgbẹ́ oríṣiríṣi àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti wá jáde sí tí wọ́n ti ń sọ̀rọ̀. Wípé the only thing tá rẹ̀ ń kọ́fà ni wípé ó fẹ́ tún íméèjì Nàìjíríà ṣe lọ́dọ̀ ààrẹ Donald Trump. Wípé ṣùgbọ́n problem tó wà lé pé they don't really face it. Pé they don't really work on those problems. But the only thing tí wọ́n ṣàfẹ́ ṣe ni pé ẹja túnra wá ṣe lọ́dọ̀ Trump gbọ́dọ̀ borí wọlé o torí everybody kì í ṣẹlẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ náà everybody ló ń gbẹ̀ jìnnìjìnnì ìbẹ̀rù Trump lè pilẹ̀ sí ọgbọ́n. Now ṣó wá yẹ kọ́rọ̀ wá débi wípé tó bá jẹ́ pé àwọn olórí wa wọ́n dáa wọ́n níbẹ̀rù Ọlọ́run ṣó yẹ kọ́rọ̀ wá dé level yẹn kó jẹ́ external person ló ẹ̀ṣẹ̀ máa wà máa force wa láti ṣe the right thing. Torí ẹ máa rí pé mi ń sọ lánàá ṣẹ́rí if truly we are going to conquer this battle external force ló lè ṣe o. External ni o. Ṣé ibi tí gómìnà kan ti ń sọ wípé kí wọ́n bò ń tú àwọn ọ̀daràn lẹ̀. Ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn o. Báwọn ti jọ ní deal. Ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn o. Báwọn ni prisoner exchange. Ṣé bẹ́ẹ̀ láti wá sọ pé anígbàgbọ́ náà àwọn èèyàn yẹn no. The only solution tèmi rí bí opinion tèmi lórí ọ̀rọ̀ ni wípé kí Donald Trump gbórí wọlé kó wọlé kanlẹ̀. Bẹ́ẹ̀ ni o kó wọlé kanlẹ̀ wá wá tàbí o. Àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo tí wọ́n jọ ń ṣe náà ṣe wọ́n lájọṣepọ̀ ni kó gbórí wọlé kanlẹ̀ kó lè wá parí iṣẹ́ yẹn lọ́wọ́ kan. Òun ló lè jẹ́ ọ̀nà àbáyọ tó ṣúọ̀dù lórí ọ̀rọ̀ yẹn. Donald Trump èèyàn kan sọ fún mi ó ní àtẹ́ bá mísì àkókò Nàìjíríà Ọlọ́run rán Donald Trump sí yín ni o. Bẹ́ẹ̀ Ọlọ́run wá ní o Ọlọ́run wá ní o. Ní mísẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ní mísẹ̀. Náà ẹ wá wo tútà àwọn kírímínà yìí tí wọ́n ń pa ń sìn. Ìjẹta ní Tùjí Bello Tùjí ló sọ fún gbogbo àwọn villages kan pé ẹ kú mẹ́rẹ̀ òun fẹ́ lulẹ̀ òun gbọ́dọ̀ 24 hours ló ń fún yín ní gbogbo àwọn yẹn dígbà di ẹrù ayé wọn ni wọ́n kú mẹ́. Lórílẹ̀‐èdè tó yí gọ́ọ̀mẹ̀ntì wà nìyẹn o. Ìyẹn náà ó lọ bá kan. Ìmíì tí mo tún fẹ́ fi tó yín létí ìpínlẹ̀ Kogi ṣé ẹ rántí ṣọ́ọ̀ṣì Ekwa tí wọ́n lọ kọlù nípínlẹ̀ Kogi tí wọ́n kọ́ ọmọdé tí wọ́n kó àgbà wọ́n tún ti fa àwọn bíi 17 kan lẹ̀ lẹ́nu ẹ wo àwọn pictures wọn náà lẹ́ wò yẹn wọ́n ti sọ àwọn pípù yẹn ẹ wo àwọn ìyá àgbàlagbà wọn kéèké ẹ wo ìyá bí wọ́n ti jẹ́ ìwò bí wọ́n ṣe dòtẹ́ bí wọ́n ṣe rí wọ́n ti rù ebi ti pa wọ́n àwọn èèyàn bíi kan wọ́n á máa sọ̀rọ̀ ńsìn pé kí Trump má wọlé. Wọ́n wọlé ni o. Gbogbo ẹni tó bá sọ pé kí Trump má wọlé wá gbogbo ojú táwọn ẹ̀yà yìí rí ojú àwọn kéékèèké tí wọ́n lẹ́sẹ̀ lọ́rùn yìí ojú yìí náà máa rí ẹ̀yin tó kó sọ́wọ́ wọn. Àmì àṣẹ. Ẹ lè mọ̀ wípé we need Trump.
ẹ má lè mọ̀ bí wọ́n ṣe ṣe wọ́n yìí àwọn tẹ̀ ń wò yìí bí wọ́n ṣe ṣe wọ́n yìí wọ́n á ṣe ẹ̀yìn náà bẹ́ẹ̀. àmì àṣẹ gbogbo ẹ̀ tí bá ti ní àdìdì external force kí wọ́n bá àwọn kìnìún burúkú yìí dànù just àwọn ẹranko lásán ẹranko làwọn bíbí yìí ẹranko ni wọ́n kàwé wọn kàkan ẹ̀nà wa ń yọ wá lẹ́nu wọ́n lẹ́ ṣe prisoner exchange àwọn kan fi dọ́là wọ́n ń kó dọ́là fún wọn olórí miyati ala ibo ni kéèsì yẹn wọ́n gbọ́dọ̀ wú jáde bódéjọ yẹn gbọ́dọ̀ ẹ̀wọ̀n ayérayé ló yẹ kán fi sí torí ẹ̀ a níṣẹ́ tó pọ̀ láti ṣe ẹ̀yin èèyàn ẹ tún máa gbàdúrà sí kí Trump kó tètè wọ́n bá parí iṣẹ́ yẹn bàbá ní tara wa ń sìn it's like a saviour torí ọ̀tí tó everybody tó ń sá kolobá kiri àwọn tí àjọ DSS tí wọ́n mú nípínlẹ̀ Kwara ẹ má gbàgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti gbéra sọ àwọn investigative firm kan ni wọ́n tú àṣírí yẹn ní jẹta ni tí wọ́n sọ wípé ìkọlù tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ìgẹ́ta síbi ìkọlù tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ó lọ́wọ́ àwọn èèyàn kan tí wọ́n ń jí àwọn mineral resources ọ̀gbọ́n pẹ̀lú Ọ̀yọ́ gan tí wọ́n lọ jí wa wípé wọ́n mọ̀ọ́mọ̀ ń lo àwọn bandits yẹn láti máa lé àwọn èèyàn kúrò ní gbogbo tí àwọn resources yẹn wà ní so that they will be able to operate freely without any hindrances. Now àjọ DSS wọ́n ní intel kan tẹ àwọn lọ́wọ́ ìgbà tí intel yẹn tẹ wọ́n lọ́wọ́ làwọn náà bá gbéra wípé ok kí lẹ̀ ní intel tó tẹ wọ́n lọ́wọ́ òun ni wípé wọ́n láwọn èèyàn kan wọ́n ti lóòdù àwọn mọ́tò ńláńlá àwọn àjàgbé ńláńlá 12 fún lithium èyí tí wọ́n lọ jí wà nípínlẹ̀ Ọ̀yọ́ precisely Ṣakí gangan ó ní wọ́n ní wọ́n ti move now kí wàá làjọ DSS ṣe wọ́n sáré tẹ bọ́tì wọn pápápá àwọn tó wà nípínlẹ̀ Kwara wọ́n tẹ bọ́tì sí wọn àwọn tó wà nípínlẹ̀ Èkó gan wọ́n tẹ bọ́tì sí wọn ìpínlẹ̀ Ògùn wípé they want to monitor ibo làwọn pípì fẹ́ gbà bóòdù wọ́n ṣe fẹ́ rìnrìn wọn kíá làjọ DSS ni wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn lórí wọn. wọ́n ní báwọn yẹn náà ṣe gbéra ní nǹkan bí ọwọ́ aago 11 ààbọ̀ lálẹ́ ló ti ń bọ́ sọ́wọ́ òru ni wọ́n gbéra torí wọ́n mọ̀ ìpè ní táwọn fẹ́ gbé ẹrù ọ̀ràn ni wọn àdẹ gbọ́dọ̀ mú àwọn wọn àdẹ mọ̀ pé bí wọ́n ṣe ń yọ́ só làwọn èèyàn yọ gbọ́ bẹ́ẹ̀ náà làwọn àjọ DSS làwọn náà yọ gbọ́ làwọn náà bá tapara àwọn tí Èkó ti gbéra gbáradì àwọn tó Ògùn gbáradì ti Kwara gbáradì gbogbo wọn gbáradì wípé ẹ má wọrí àmú wọn ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ rèé Ministry of Solid Minerals àwọn gangan ni wọ́n ta ilé iṣẹ́ àwọn DSS ni wọ́n ta wọn lólobó wípé bó ṣe ń lọ rèé o àwọn ti gbọ́ fínnífínní o pé àwọn tí wọ́n ń jí lithium kó nípínlẹ̀ Ọ̀yọ́ now ẹ wàá mọ tó jọ mí lójú who are those people behind this. àwọn àwo ló wà ń bẹ gangan àwọn bàbá sálẹ wọn. ètò tí mo ṣe lánàá mo ní àkókò ti tó tá a máa question àwọn tí wọ́n pera wọn ní aláṣẹ wa. bẹ́ẹ̀ ni o tí wọ́n pera wọn ní leaders wa. bẹ́ẹ̀ ni àsìkò ti tó. you can't tell me pé you are a leader and you don't know what is going on. ẹ gbọ́dọ̀ mọ̀. lábẹ́ níbi tí wọ́n fi ẹjọ́ lórí lórí. ẹ gbọ́dọ̀ mọ̀ o. àkókò ti tó tára àlú máa sọ̀rọ̀. these people will just go to ibi táwọn resources wà wọ́n á dẹ̀ máa jí wà freely ṣé kò láwọn èèyàn kan ṣùgbọ́n ẹja ń gbósùbà kárí fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ recently mo gbọ́ wípé wọ́n suspend ọba aláyé kan yes mo gbọ́ yẹn because lórí ìkànnì Àràbà òótọ́ tá a bá rí làwa máa sọ kí dẹ̀ ni wọ́n suspend ọba aláyé yẹn fún wọ́n ní ó ń hèdè àwọn tí wọ́n ń jí mineral resources wà ní domain ẹ̀ láì gbàṣẹ lọ́dọ̀ ìjọba irú àwọn nǹkan tá a fẹ́ kí ìjọba ṣe lélẹ́yìn kò kàn ṣe pé ìjọba máa sọ káwọn àwọn kò yí àwọn bí wọ́n ṣe ṣe kò yé yín kẹ̀. kò ní o ṣe ní yé yín. why are you a leader then. bẹ́ẹ̀ bá lè ṣe kẹ́ kúrò bẹ́ẹ̀ ni. tó bá sọ pé wọ́n gbọ́dọ̀ fi yẹn jẹ́ oyè àwòdì kó má lè bá díẹ̀. bẹ́ẹ̀ ni o. torí ẹ̀ ló fi jẹ́ pé gọ́vnà Ọ̀yọ́ state a máa bí láwọn questions kan. ó di dandan ó di dandan. àwọn iléeṣẹ́ Ministry of Solid Minerals Development tí alàgbàdélé Aláké tí wọ́n jẹ́ mínísítà ní iléeṣẹ́ yẹn àwọn ni wọ́n pe àwọn àjọ jẹ́ sí báwọn gbọ́ báyìí ṣùgbọ́n wọ́n ríṣẹ́ yẹn ṣe wọ́n láwọn pípù yẹn ní nǹkan bí ọwọ́ aago 11 àbọ̀ lálẹ́ ni wọ́n gbéra
wọ́n lọ Ìgbẹ́tì, wọ́n dé Ìgbẹ́tì lọ́jọ́ Friday kí àwọn tún gbọ̀nà Ìlọrin, wọ́n lọ sọ́nà Ìlọrin. Wọ́n nígbà tí wọ́n fi dé ìpínlẹ̀ Kwara ilẹ̀ ti ṣú lọ́wọ́ nǹkan bí aago méjì alẹ́ ibẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tó wá dé bíi aago 9 alẹ́ wọ́n ní gbogbo wọn ti péjọ àwọn DSS sílẹ̀ ti wà around bí wọ́n ṣe ṣe kí ni bí wọ́n ṣe lọ bá wọn níbi tí wọ́n páàkì sí nìyẹn. Kódà wọ́n ní kan nínú àwọn dráìvà tó wà àwọn mọ́tò yẹn ìkan ya dànù. ọbẹ̀ lùgbò. wọ́n rí wọn mú tí wọ́n dẹ̀ láwọn ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Now ní tó máa wá dùn mọ́ wa nú oníkírù ìwádìí tí wọ́n bá ṣe lórí ọ̀rọ̀ yìí kí wọ́n kó wà in a public domain everybody who are those people behind this. Àwọn àwọn olókànlé lágbára tí wọ́n á kàn lè bọ́ síbi site tí mineral resources wà wọ́n á dẹ̀ máa wà. Who are these people? Àwọn olóńgbà kúrò wọn àwọn òwò ló ń tì wọ́n lẹ́yìn because mo mọ̀ wípé irú nǹkan báyìí ò ṣeé ṣe tí ìdájẹ́ pé wọ́n ní backing àwọn alágbára kan. Bẹ́ẹ̀ ni ẹ má bínú bàbá wa o ẹ rí i pé ara tó ń kóyà jẹ wá lórílẹ̀‐èdè yìí nìyẹn, ara ń tọ́fà tí a fi ń run wá nìyẹn tí wọ́n ń pa wá láwọn yẹn fi ń pariwo pé bandits yìí pé kò lè tán lẹ̀ àfi kí Donald Trump tọ́lọ́run rán sí wa yìí kọ́lọ́ ń jẹ́ kí ó lè wá kó parí iṣẹ́ yẹn pátápátá. Bí wọ́n ṣe ń pa wá yìí tí ń run wá yìí àwọn kan rí aláyọ̀ owó mẹ́bàá yẹn ṣe ń sọ, àwọn kan rí owó tabua dollars pound sterling ni wọ́n rí bẹ́ẹ̀ tí wọ́n àdẹ̀gbàdúrà akọ́tán nǹkan àlùmọ́ọ́nì gbogbo orílẹ̀-èdè táwọn kan wá lọ jí wà. Ẹgbọ́n tí wọ́n pè sí o tírélà 12 ẹ̀yin náà wo tó lè kúnnú tírélà 12 lithium tírélà 12 kété kékeré tírélà kan ṣe kékeré gan 12 la pé fa Ọlọ́run ló mọ iye tí wọ́n ti wà lọ, Ọlọ́run ló tún mọ iye àwọn tí wọ́n ti wà kalẹ̀, Ọlọ́run ló mọ gbogbo àwọn ibi tí wọ́n tó fojú sùn pé táwọn bá ti ṣe léyìí tán ibi táwọn tún bọ́ sí leléyìí. Ìdí tó fà nìyẹn tí wọ́n fi ń pa wá tí wọ́n ń run wá. Bó làwọn tó jẹ́ aṣíwájú wa lọ́yọ̀ state, àwọn tó jẹ́ aṣíwájú wa lórílẹ̀‐èdè yìí wọ́n á sì pé àwọn ọmọ tí ń lọ lórí rẹ̀. Bó wọ́n ti fẹ́ sọ fún wa pé àwọn ọmọ tí ń lọ ní tí wọ́n fi ń pa wá nìyẹn o, ọ wà lára tí wọ́n fi ń pa wá. So àwọn bandits à ń pariwo wọ́n ń lò wọ́n fún iṣẹ́ búburú yìí tí wọ́n ń ṣe lórí wa tí wọ́n fi ń yàn wá jẹ. Ìyà ń jẹ mẹ̀kúnnù, ìyà ń jẹ gbogbo wa, ẹ̀yin kan dẹ̀ ń lọ jí kíní yẹn wà dẹ̀ ń sáwọn ìjọba ò mọ̀ ni. Ẹ jẹ́ ká tẹ̀síwájú, àwòrán àṣírí ọ̀rọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àwọn alágbára. Now these people will be responsible for our bandits according to investigation. Tí iléeṣẹ́ ìwé ìròyìn yẹn ṣe ìgbàgbé wípé àwọn tí wọ́n ń jí àwọn kìnìún wà they are working pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn bandits tí wọ́n wá sàkóso pẹ̀lú Ọ̀yọ́. Now ṣe rí pé iṣẹ́ ìwádìí yẹn sì ó ti ń rọrùn láti ṣe. Wọ́n mú wọn ní agbègbè kan tí wọ́n ń pè ní òkè ìrówó ní ẹ̀yẹ ńkọrin expressway nípínlẹ̀ Kwara nílùú Ìlọrin, ibẹ̀ ni wọ́n ti mú wọn. Ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láì fi dúdú pe pupa láì fi pupa pe dúdú gẹ́gẹ́ bí ìròyìn tá a rí wọ́n ti arrest gbogbo wọn mọ́tò yẹn kó wọn lọ sọ́gbà. Pẹ̀lú gbọ́dọ̀ wọn ò ní bọ́ bẹ́ẹ̀. Iṣẹ́ ti ń bẹ̀rẹ̀ yẹn ìwádìí lórí wọn. A bọ̀ lọ́wọ́ wàhálà yìí pẹ̀lú gbọ́dọ̀. Èrò mi tó ń dó. Onílù ẹ̀ wà lábí omi. Tó ń dó lórí omi, onílù ẹ̀ wẹ̀. Ó wà lábí omi, ó wà sálẹ̀ omi. Àwọn ìwà onílù ti ń bẹ pẹ̀lú gbọ́dọ̀ àti gbogbo máa tú pẹ̀lú gbọ́dọ̀. Ẹni pé mo sọ lánàá. Àti gbogbo máa tú. Ìgbà títí Bódìjà ṣẹlẹ̀ tí bọ́ǹbù ṣẹlẹ̀ tí gbogbo ilé bàjẹ́ tí kìí láàrin ìlú. Rìpọ́ọ̀tù tí wọ́n gbé jáde ńgbà yẹn ni wípé àwọn kinní tó bú bámùbámù yẹn pé àwọn kinní táwọn tó ń jí mineral resources wa tí wọ́n lò páàkì tí wọ́n lọ store sínú ilé residential area tí kinní yẹn ti gbóná òun ni kinní yẹn fi bọ́ǹbù tó jẹ́ ẹran ti Bódìjà náà. Àwọn kan sọ pé wọn ò tí ì rí nǹkan gbà lórí àbíkọ́ lọ́wọ́ sáà lọ Nàìjíríà. Torí ẹ mátà yìí ṣe mátà tí wọ́n kàn máa fọwọ́ ọwọ́ ra lórí, a gbọ́dọ̀ mọ àwọn tó wà nídìí ẹ̀. Ẹ má bínú ẹ bàbá wa ẹ màmá wa o, ti Bódìjà yẹn màá sì gbé wa débẹ̀. Mo sọ pé fídíò yìí ẹ jẹ́ ká máa tẹ̀ lọ kẹ́jẹ́kẹ́jẹ́, ẹ má jẹ́ ká fò
ẹ má jẹ́ ká fò rárá ẹni tó bá ti fò ẹni yẹn kàn wòran lásán ni èyí ó mú láti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ṣe ń lọ ẹ jẹ́ ká jọ tọ́ dópin máa mú wá fún wa gbogbo ẹ̀ lẹ́ máa rí àṣírí wọn ti tú wọn lè rọ́nà lọ pẹ̀lú ògo tọ́lọ́run ọba àṣírí gbogbo wọn ti tú á bọ́ lọ́wọ́ wàhálà á bọ́ lọ́wọ́ fìtínà yìí pẹ̀lú ògo tọ́lọ́run ọba. one way or the other àwọn náà jẹ́ kan nínú àwọn tó ń sponsor terrorism ní Nàìjíríà. Now àjọ DSS gbogbo ṣùgbọ́n kárí fún yín you've done a perfect job. wọ́n ṣe gan. now ṣùgbọ́n kí sẹ́yìn wá tó lè perfect completely. Ọlọ́run jẹ́ kó perfect. report tẹ bá gbé jáde àwọn tó wà behind wọn àwọn tó rán wọn ṣẹ́. gbogbo àgbáyé gbọ́dọ̀ mọ̀. DSS wọ́n láwọn people yìí mọ́tò tí wọ́n mú àwọn drivers yẹn pé wọ́n lọ háyà wọn ni kì í ṣe pé àwọn tí wọ́n ní lithium yẹn pé àwọn ló ní mọ́tò wọ́n kàn lọ wá bá wa kẹ́rù lọ síbi báyìí àwọn dẹ̀ ṣiṣẹ́ tiwọn ẹ̀gẹ́ ṣùgbọ́n àtàwọn tó kẹ́rù àti gbogbo wọn ti arrest gbogbo wọn even àti lithium àti mọ́tò tí wọ́n fi kó wọ́n ti kó gbogbo wọn torí ẹ̀ gbogbo ṣùgbọ́n kárí fún àjọ DSS wọ́n rí lè ṣe lọ́tíṣẹ́ tó lè complete ẹ jẹ́ kí report yìí kó wà public kí everybody license kárí kí gbogbo ìwé ìròyìn gbé kí ojú àwọn ọ̀daràn ká lè rí wọn. bẹ́ẹ̀ni. torí ẹ̀ mo pàtẹ́wọ́ fájọ DSS ṣùgbọ́n ẹ bá wa ṣe parí o. pẹ̀lú ògo Ọlọ́run bá ṣe parí pẹ̀lú ògo Ọlọ́run bá. kí mọ́ gbà á ní àkókò àwọn tí mo rí lónìí tí mo láti fi tó yín létí nìyẹn lórí ètò wa ọ̀rọ̀ tó ń lọ ìkànnì Àràbà ni bàbá ṣe ń rí àmọ̀ gbìyànjú. Did you know that 2 minutes? ẹ jẹ́ ká farabalẹ̀ a ó tó rí àwọn àṣírí kan ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká tọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ká tẹ̀lé ẹ jẹ́ ká máa tẹ̀lé lọ àwọn àṣírí kò tuntun sí wa lọ báyìí. Did you know that 2 minutes? We've always said to people that when you see something, say something, and when the authorities should be able to do something. This is very unfortunate. At this stage, it's just to rescue anyone that is still under the rubble here. And also the people that have been taken to the hospital to give them care. Kó lè yé wa dáadáa kó má rú wa lójú èyí tí wọ́n ṣàlàyé tán sí yìí nípa ìtọ́sẹ̀lẹ̀ nìbàdàn tí wọ́n ní a kó àwọn èròjà tí a fi ń ṣe máìnì yìí àwọn kùsà tẹ́lẹ̀ ń ṣe yìí tẹ́lẹ̀ ló kó pamọ́ síbẹ̀ tó gbóná tí wọ́n ṣàlàyé tán sí yìí tí wọ́n ló ń lo blow tó ba ilé jẹ́ ba àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn léṣe òun la fẹ́ gbọ́ yìí so ká farabalẹ̀ ká gbọ́ dáadáa sírí òtù ọlọ́run àfojú gbogbo wọn hàn gbogbo wọn pátápátá lọ́wọ́ máa tẹ̀ lágbára sí tóbi tán lọ́rùn ọba a ó free ilẹ̀ Yorùbá free orílẹ̀-èdè yà free àlàáfíà jọba kanlẹ̀ gbogbo wọn lọ́wọ́ máa bàtán pátápátá àtàwọn agbódegbà wọn àtàwọn bàbá àṣàlẹ̀ gbogbo wọn pátápátá. And also some of the people who have their houses destroyed, provide temporary accommodation for them. But most importantly, we react appropriately. Well, it is the morning after the explosion, which hit Adela Benin, the area of Oyo State, and residents are now counting their losses. What we are seeing here is buildings now in ruins where they once stood, and some residents are seen trying to salvage what they can from the rubble. There is a strong presence of a combined team of security agents. And also some residents of Bayi Avenue spoke with newsmen. A resident alleged some tenants who are illegal miners indeed stored explosives in a house. He also said that though they were arrested twice by the police, they never desisted from the illegal activity. Another resident said his family was saved by the whiskers. Among the people that are resident here, they are tenants. So they are the one that is illegal miner and they are storing the explosive illegally. And some of the residents at their own section, they are aware, but they did not tell the police. Some said the police have arrested them twice, which they did not desist from doing that. On the side of the government, it's for the government of Oyo State
to know that anything they call residential is residential. They all came out wanting to help. How was it done? You know, and anybody, I think anybody was there to Well, let's bring in our correspondent, Ademola Lawrence, who is in Ibadan, for more updates on this unfortunate incident. Ademola, good to see you. A quite unfortunate one in Ibadan at this time. But can you talk to us about the latest information you have about the whereabouts of these illegal miners? Yeah, currently now investigations are still going on about the perpetrators of these evil events that happened yesterday at about 8 p.m. in Bodija. And to let you know, this is a residential area. So it simply put it that, you know, anything that has to do with business, anything that has to do with, you know, hotels and what sort should not be permitted in this kind of area. But what we have seen so far is that as at 8 p.m. when this thing happened yesterday, the rescue management have been on their toes, making sure that they're trying to rescue whoever is under the rubble. When we got here this morning, we meant to understand that 2 persons were actually taken out of the rubble, taken to the hospital to get proper treatment. But while I got here, I tried as much as possible to speak to some of the victims, and they recounted eyewitness. One of them, who I spoke to, who is a lady who I spoke to, said she was actually in the kitchen when the explosion happened, and she was actually with her son. And when the explosion happened, she had to cover herself and cover her son. And I spoke to her. I had to, you know, I pity her for that kind of event. It was, her house was totally damaged. Everything was totally damaged. It was actually just opposite direct is her own house. And from some of the people that I've also spoken to, they've said that the security of the estate is there's a lacuna in the security of the estate. Majority of the people just come into this place, come into the estate without being properly checked. That also put a check on the security of the state, you know, where proper security measures had to be taken into consideration. But if you look at it, it's indeed an unfortunate incident that happened here in Bodija at Ibadan, precisely. Then you also talk about, because it's a residential area, so you have some government officials, functionaries, past deputy governors, of course, and the former Minister of Justice, and the former Old Oyo State Governor, Chief Bayi house was also affected this particular incident that happened yesterday. With the other 2 persons that were rescued this morning, it seems that this increases the number of casualties rescued in this rubble. But I see here that rescue operations are still ongoing. Does it seem like we still have some more persons under the rubble? So when we got here this morning, there were a lot of people here, and the security agencies, you know, were trying to just tell people to leave the arena, and they find it very difficult, of course, to leave. You know, but after talking to them, some of the security agents, just to get 1 or 2 informations, they told us that they are still doing testing, you know, to ascertain the level of test in this particular place. And they told us that that's why they had to tell people to leave the environment. So there's every probability that there are still people under this rubble that they need to take out. But I must tell you, the level of damage in this place is enormous. I've been around this estate to the extent that the explosion got to the government house secretariat. You know, it got to that place. The explosion actually got to that place. The government has been quite proactive in handling this case. I hear that he was at the University College Hospital till about 2 a.m. in the morning. I also know that Olaide should be on his way to the UCH. But if you have been to the hospital, do you have any information as regards those injured and how the treatment is going?
Demola, if you can hear me, we still have a lot to discuss on this issue, but I'm sure we'll do that at 1 p.m. But that's our correspondent live for us in Ibadan, Ademola Lawrence. Thank you for joining us. Federal lawmaker representing Ibadan Northwest Southwest Federal Constituency of Oyo State has corroborated the statement made by the Governor Seyi Makinde that explosion was caused by activities of illegal miners in the state. The lawmaker calls for thorough investigation as he confirmed that victims are already receiving treatment at various hospitals in Ibadan. The governor of the state, Seyi Makinde, allayed fears as he announced that the explosion was caused by activities of illegal miners in the state. This position was corroborated by the federal lawmaker representing Ibadan Northwest North-South Federal Constituency, Honorable Stanley Olajide, while briefing journalists in his office. He also commended the quick responses of first respondents, the police, NEMA, and the Nigeria Fire Service. All hands will be on deck. Part of my report to the Speaker will also to recommend some of the short-term and long-term suggestion in how we are going to tackle this. We're in the preliminary stages. I don't want us to put the cat before the horse. We are going to unravel so many things. There could be even more to all of this. So let's not act as if we know all the details yet. But based on the information we know today, we know that we have a lot of work to do. And both we are going to cooperate with the state governor and the House of Representatives will offer all the support needed so that we can move Nigeria forward. And use also for Nigeria to use what has happened in Ibadan as a lesson learned so that this will not happen anywhere in Nigeria. Community policing is actually one of the the smartest way to police your people. Somebody sees something, somebody knows something, they need to speak at the right time. Failure to do so will cause situations like this. So we are going to reopen that. Because remember, we've also been talking about state police, we've been talking about community police. So I think, situations like this would actually present an urgency to the matter so that way we can get the right support that we need to pass whatever legislation that we need. His colleague also called for the regulation of illegal mining in the state and other parts of the country. I just want to further repeat the position of my colleague that there is need for physical security, and that can lead us quickly to having state police. I believe that the president that we have has campaigned based on these promises, and I think I know that is going to work with the National Assembly to ensure that we have state police. U.S. President Donald Trump is threatening to send military forces into Nigeria unless the government stops what he called the killings of Christians by terrorists. Trump posted the message on Truth Social saying the USA will immediately stop all aid and assistance to Nigeria and may very well go into a now disgraced country, guns blazing, to completely wipe out the Islamic terrorists, he says, who are committing these horrible atrocities. Trump says he's instructed the Department of War to prepare for possible action and says if we attack, it will be fast, vicious, and sweet. Well, Nigeria's President Bola Tinubu has responded to Trump in a statement saying since 2023, our administration has maintained an open and active engagement with Christian and Muslim leaders alike and continues to address security challenges which affect citizens across faiths and regions. The characterizations of Nigeria as religiously intolerant does not, he says, reflect our national reality. Well, let's speak to Ulama Bukati about this. He's a Nigerian human rights lawyer and an analyst on conflict and development in Africa. Thank you so much for your time. So Donald Trump claims there is a Christian genocide happening in Nigeria. From your research and experience, is this claim true? Are those facing persecution in Nigeria mainly Christians? Absolutely not. The answer is a flat no. All the data reveals is that there is no Christian genocide going on in Nigeria, and this narrative is a dangerous, far-right narrative that has been simmering for a long time that President Trump is amplifying today. It is very dangerous, it is divisive, and it is only going to increase or further increase instability in Nigeria. What the data reveals is that
there are terrorist groups claiming to be fighting in the name of Islam, who are misinterpreting Islam and misapplying it. They target Muslims and Christians anywhere they find them. They bomb markets, they bomb churches, they bomb mosques, and they attack every civilian location they find. They do not discriminate between Muslims and Christians. And what the data shows, for my PhD research, for example, I used the data, the Nigerian Securities Tracker data, which was collected by the Council on Foreign Relations, and it shows that Boko Haram had attacked 83 churches and 72 mosques, but it had killed more than 2,000 people, more than 2,000 Muslim worshippers in the mosque, as against about 1,500. I mean, we are not comparing one or the other. Both of them are wrong. All attacks on innocent civilians are wrong, and we should be working together to stop Boko Haram from those attacks. So what has the government been doing then to stop these attacks, which, as you say, have targeted both Muslims and Christians in Nigeria? The Nigerian government has, over the past 10 years or so, allocated billions of dollars to insecurity. And they have claimed to have purchased weapons and reformed the Nigeria's military and security architecture to confront the crisis. Unfortunately, the situation continues to escalate. Part of it is lack of good governance, part of it is corruption in the security procurement sector, part of it is negligence by the government, part of it is resilience by these groups, because these are guerrilla groups that hit and run, and it is not easy to tackle groups like those. But also, Nigeria has vast swaths of land that have not been controlled or governed for many years, and these terrorists find their enclave or their harbor there, and that's where they operate into the cities and retreat back to their jungles. It's very difficult. The Nigerian... Yeah, let me ask you, how might Trump's framing of Nigeria as a place where Christians are being wiped out, how might it affect Nigeria's relationship with the U.S. and also its internal religious harmony? And do you think that military assistance from the United States could actually help Nigeria without undermining its sovereignty, of course? Sure. So, I mean, Trump's narrative, the way it will affect Nigeria is that Boko Haram and other terrorist groups in Nigeria are common enemies of Nigerian Muslims as well as Christians. And the only way you can defeat this enemy is by uniting. Trump's narrative is dividing Nigerians dramatically, even more than before, and the only person that will benefit in this division are the terrorists. And of course, American help with weapons, with equipment, with training to the Nigerian military will help, but the kind of action Donald Trump was suggesting, which shows unilateral intervention in Nigeria, will only escalate matters and is going to be counterproductive. The United States has nasty experiences in Iraq, in Afghanistan, and I don't think they want to repeat that mistake, and therefore the way forward is to work with the Nigerian government, to work with Nigerians, Muslims and Christians who are affected by this violence, and to do things in calm ways rather than announcing things on Twitter or doing social media foreign policy. I think Trump and the American government can help, but not in this way. Thank you so much for speaking to us. Thank you for your insight. Bulama Bukati joining us on our... Yeah. Ẹ ṣe gan tí a bá wa wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin, mo bá gbọ́ oríṣiríṣi àwọn àṣírí tó tú jáde ńbẹ̀. Pẹ̀lú ògo t'Ọlọ́run Ọba, agbára tóbi Elédùà, a ó borí. Bàbá wa tá sọ̀rọ̀ tán láti, bàbá tó sọ̀rọ̀ tán yìí, ẹ̀ǹpa ọ̀ṣà ni wọ́n. Ẹ̀rí tán sọ ni wípé wíwá Donald Trump wá sí Nàìjíríà láti wá jẹ́ kó wá ṣiṣẹ́ yẹn pé kò dáa, pé kò lè rọrùn, pé yóò tún ba nǹkan jẹ́ ni, yóò jẹ́ kí nǹkan fẹjú kẹ̀kẹ́ ni. Látàrí wípé ẹ bá wò dáadáa, àwọn eléyìí ò fẹ́ kí wọ́n pa àwọn bandits. Wọn ò fẹ́ kí wọ́n pa wọ́n bí ìdàpẹ́ràn tiwọn ni, wọn ò fẹ́ kí wọ́n pa wọ́n. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń pa wá yìí tí wọ́n ń ba dúkìá wa jẹ́ tí wọ́n yẹn ń lò wọ́n fún lòkulò, tí wọ́n ń lò wọ́n fún lòkulò yìí ń sìn ọ́ tẹ́ àwọn lọ́rùn pé ọmọ ìyá àwọn ni wọ́n. So kò lè sọ ọ̀rọ̀ yẹn ní kọ́ sọ kọ́ ní sòsí ní gbogbo tó ń sọ yẹn. Ṣé bí wọ́n ti wá ń pa wá lọ ní sí kí ni ìjọba rí ṣe sí? Kí ni ìjọba wa rí ṣe sí látijọ́ yìí? Kí ni ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Kí lọ́nà àbáyọ tí wọ́n ṣe fún wa? Ṣé wá agbára wọn káwọn kíní àbí kọ̀ọ̀ka? Ẹ̀kọ́ gbọ́ngbà kan pé owó tí wọ́n kan fi ra nǹkan fáwọn ọmọ ológun gbà yé Jonathan.
wọn láwọn kan ló pin mọ́wọ́ ń gbà yẹn àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́ tàbí ní ọmọ dá padà ẹ̀ rí i pé wọn ò nífẹ̀ẹ́ wa wọn ò nífẹ̀ẹ́ aráàlú tí kì bá ti pé ọlájì Amẹ́ríkà yìí ń ṣe yìí ìgbésẹ̀ kankan ò ní ṣe lórí ẹ̀ wọ́n kàn máa pa wá lọ náà ni wọ́n padà wá gba gbogbo orílẹ̀-èdè bí tán bá lọ nìyẹn kọ́lọ́n kó ṣàánú wa bí bá tó ṣe ń lọ a máa mú wa fún wa bọ̀ ẹ má jẹ́ ká gbàgbé o ẹ má jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká tẹ̀sí àwa tá à ti ń wo fọ́nrán tá à ti subscribe tá à ti tẹ notification button pẹ̀lú àwọn olóríire tá à ń wò bọ̀ tipẹ́tipẹ́ tá à ti subscribe pẹ̀lú àwọn olóríire tá à ṣẹ̀ bá pàdé sí báyìí fídíò yìí gangan jẹ́ ká wò sàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ tún á rí tí a kọ subscribe sí SUBSRIBE ẹ jẹ́ kára fi ká tẹ̀ lórí yóò padà yóò di subscribed SUBSRIBED yóò gbé dísẹ́ yóò gba aago sẹ́gbẹ̀ẹ́ ẹ fọwọ́ tẹ aago yẹn aago yóò yí padà yóò di mẹ́ta yóò wá tó wá látòkè wá sálẹ̀ èyí tó wà lókè ẹ̀ pátápátá tí wọ́n kún náà dúdú tàbí funfun wọ́n kọ AWS ẹgbẹ̀rún gangan ní kátẹ́ notification nìyẹn ìtanilólóńgó nìyẹn ní kẹta bá ti ń gbé fọ́nrán jáde tá à ń gbé ṣọ́ọ̀tì jáde tá à ń gbé láìfù jáde ẹ̀yin ló máa jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa rí ọyá ẹ jẹ́ ká subscribe ẹ ṣé gan ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ ìjẹ̀mímu wa kò ní nira ilẹ̀ Yorùbá ò ní dàrú o Ọlọ́run àbá wa torílẹ̀-èdè yìí wọ́ọ́rọ́wọ́ láti padà kúrò lórílẹ̀-èdè yìí iná la fi ń pariwo fún wa pé Yorùbá nation lọ́gán lọ́nà àbáyọ ẹni ẹ̀wọ̀n tójú wa ń rí kápá àti ìfọwọ́sowọ́pọ̀ àti kúrò ní ṣàmọ̀ pé gbogbo eléyìí ò ní bá wa ń bẹ̀ kò tiẹ̀ ní ṣẹlẹ̀ rárá ẹ̀wà ní ìbàdàn wa ń ṣẹlẹ̀ yóò láwọn ibi tí ó ṣẹlẹ̀ sí security dẹ̀dẹ̀ táàtì kọ́ńtì tiwa pẹ̀lú ògbọ́n láìpẹ́ láì jìnnà á bọ̀ sórílẹ̀-èdè tiwa á pònú lásìgbò yẹn lọ́ba Setu lásìgbò yìí kankan tó kúrò ń bẹ àmì àṣẹ ẹ tún máa retí omi tó tún lè kóńkó jẹlé yìí lọ ẹ má gbàgbé láti subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ notification button ilé wọn náà wa kò ní bàjẹ́ ẹ jẹ́ ká múra fún omi.